Africa Content TV. Ẹ jáde kábíyèsí o. Ẹ jẹ́ ká ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí i. Kábíyèsí o. Àsìkò tí mo sọ ní ẹ̀kan wípé àwọn kan wọ́n máa bá wa dìde lọ sí ibi kánópì tí ń bẹ ní ẹ̀gbẹ́ kejì àsìkò ọlọ́dẹ yìí o. Àsìkò ọlọ́dẹ ẹ bá mọ̀ pé àjọ ń ṣe kínní ni tí àwọn elétò bá ti ń fi tó wa létí pé ọyá ẹ̀yẹ dìde kì í ṣe ti kà kì í ṣe ti pé àtọ́jú di ẹ̀jẹ̀ kàtàjẹ̀sì ọba Jímọ̀ Oyètúnjí Abídèmí Ọlánìpẹ̀kun Ọláòyè ẹjọ́ mi kábíyèsí lẹ́ẹ̀kan náà ẹjọ́ ṣe kábíyèsí. Nígbà tí a ti gbogbo àwọn lọ́ba lóyè lóyè tọ́pẹ́ bàbá wa kábíyèsí lọ́wọ́ rè wá látòdì bàbá mi aláàrò ti lè àrò ẹgbẹ́ ọ̀pọ̀ sí àárín wa. Bàbá mi olókòbí mo kí ẹ̀yin náà wípé ẹ káàbọ̀ sílé bàbá wa Àràbà olú ìṣẹ̀ṣe ti ìlú Òṣogbo. Bàbá mi aláàbò akúnnáwó ọjọ́ ìdílé màá ní ìlú we want to appreciate and welcome everybody to this afternoon. We are here this afternoon to celebrate our father, our mentor, that priest, Àràbà olú ìṣẹ̀ṣe Òṣogbo. I think Àràbà Ifáyẹmí Ọ̀gúndàpẹ̀lú Ẹlẹ́bùúbọ̀. If you are watching us outside the world, we are here to do two things: to celebrate our father's birthday and ladies and gentlemen, we are here this afternoon to officially commemorate this event. We welcome everyone across the world, especially those that travel down from the Bàbá wa olórí àwọn ti ìlú Iléṣà, àwọn ní bàbá wa Àràbà àgbáyé olú ìṣẹ̀ṣe ẹjẹ́ ṣe lọ. Orúkọ yìí, kábíyèsí náà. Ẹ̀mí ọlágún ọ́, àbíbá ẹ̀fọ́ fún wa o. Esa mú kámẹ́rà, esa mú kámẹ́rà. Ilẹ̀ láti fi bẹ̀rẹ̀ láti ọdún ẹ bá fún àmì ní microphone. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún wa ní ọjọ́ òní. Gbogbo wa ìké tá a gbé, ìpọ̀ tá a pọ̀, ikú òní rẹwà lọ́kàn lọ́pọ̀lọ́ bí sùn. Ẹ̀gbà òní gba ilé owó àwa dànù. Báńkì lọ tá à ń bọ̀ àní jáde lékú lọ́wọ́. Ìkònà tó burú kò ní kò wá. Gbangba òde kò ní gbá wa lójú. Mo kí kábíyèsí aláyélúwà ti ìlú Òṣogbo. Ọba wa Oyètúnjí Ọlánìpẹ̀kun kábíyèsí ẹ kú dìde. Inú mi dùn pé ẹni wà ń bí lónìí. A dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ gbé àwọn àlejò wa láti Amẹ́ríkà, láti Brazil, láti London. Ó kí gbogbo yín pé ẹ káàbọ̀ sí agboolé Ògbèyọnú. Ó kí gbogbo ẹ̀yin tẹ́ wá látẹ̀kọ́ láti ọ̀nà tó jìn pé ẹ káàbọ̀ sí ilé Ògbèyọnú. Abala mẹ́ta ni
ètò wa tòní ló dálé lórí. Ilé àkọ́kọ́ ni ti ilé tí à ń ṣe ìsí rẹ̀ lónìí. Ẹlẹ́ẹ̀kejì ni àjọ̀dún oríkádún. Ẹlẹ́ẹ̀kẹta ni òṣùbà tí a fẹ́ gbé fún àwọn èèyàn tá a pè ní àwọn tó ní ojú inú. Àwọn èèyàn mẹ́rin pàtàkì òun la fẹ́ fi ayẹyẹ òní sọrí nípa ìrìnà rírí ọjọ́ iwájú ojú inú wọn nínú ìgbésí ayé Yẹmí Ẹlẹ́bùìbọn. Ẹni àkọ́kọ́ ni Professor Wúlíbàyà àti olóyè Dúróládìpọ̀. Ẹlẹ́ẹ̀kẹta bàbá náà ni Gbàdàmọ́sí Àìbùkí. Ẹlẹ́ẹ̀kẹrin ó ní Awólàdé Àrẹ̀mú Ajoríwin àti ìyá yèyé tó ṣẹ̀wá sílẹ̀. A dúpẹ́ fún dídìde tẹ́ẹ̀dìde láti wá jẹ́ ìpè wa lónìí. Ilé yín yóò rojú. Kábíyèsí ẹgbẹ́ láyé ẹgbẹ̀rẹ̀ ayé àjẹpẹ́ ayé àtẹ̀gbẹ́ ilẹ̀. Àwọn olórí ó ṣiṣẹ́ ẹ̀bí ìrùkẹ̀rẹ̀ ó dókínní àjọ ní àṣepẹ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún wíwá yín tẹ́ wá síbí lónìí. Gbogbo yín mo kí lóko lódò ní ìdíkùnrin ní ìdíbìnrin. Ẹ ṣé púpọ̀, ẹ káàbọ̀ lónìí. Ẹ̀sìn ladies and gentlemen, the round of applause for Baba. Mọ́tòkọ́ adé máa wọlé. Kábíyèsí, aṣọ tí wọ́n mú fún bọ́ọ̀lù òfin mi lásán o, aṣọ ọ̀dọ́dọ̀ tèmi o. Bàbá Ifáyẹmí, kí ló dé fẹ́ ìjòrò bẹ̀rẹ̀ sí mi? Ẹlẹ́kùn bá bó ṣe yẹ kọ́rọ̀ rí orí rèé. Bàbá mi alákòóso White Cliff Security àti ìpàbọ̀. Akíkọ̀ọ́ ọ̀pọ̀ àtọ́ àfihàn láti ìrùmọ̀ rẹ̀. Ẹ̀yin ọ́fíìsà, àwọn ìjọba àjọjà tán. Akíkọ̀ọ́ ẹ̀yin fẹ́ndọ̀ tó wa, ẹ̀yin aláṣẹ, ẹ̀yin olóúnjẹ, ẹ̀yin onídìrí. Ojú òní ti gbogbo wa. Mo bí bàbá mi ọ̀nàrẹ́bà ó sùn. Òun àtọ́ bàbá, òkè ìpàbọ̀ sí